Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn yé o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire. Olúwa wa ti lànà àbáyọ fúnra rẹ̀. Pẹ̀lú wòlíì Ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mínú aka Asiri Irawo. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́. Àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Asiri Irawo. Mystery of Soul. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Germany. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà, ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀. Tọ́tọ́ lọ́kọ̀tà ló yẹ kó fẹ́. Irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn? Ìdánsá wọn ò yára máa fọ́lọ̀ ẹ̀. Lórí Facebook, Instagram, tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ Mystery of Stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún. Tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth. Oṣù àtọ́jọ́ tẹ́ ẹ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Ẹ káàbọ̀ sí abala àṣírí ìràwọ̀. Now a fẹ́ sọ nípa ìràwọ̀ kan tá à ń pè ní Germini, èyí tá a mọ̀ sí ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Àyẹn ní gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June. Àwọn là ń pè ní Germini, ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà ni wọ́n. Ìràwọ̀ yìí dára gan láàrin gbogbo ìràwọ̀, ó dẹ̀ jẹ́ ìràwọ̀ tó ní agbára. Àwọn iṣẹ́ tí àwọn ìràwọ̀ yìí tí wọ́n yóò ṣe tí yóò mú àṣeyọrí tètè bá wọn, òun ni bí iṣẹ́ tíṣà, bí iṣẹ́ lọ́ọ̀yà, bí iṣẹ́ printing press, bí iṣẹ́ akàròyìn, or ẹni iṣẹ́ tó bá ti jọ mọ́ kàṣà máa sọ̀rọ̀. Wọ́n ṣe iṣẹ́ Olúwa ó dáa, so iṣẹ́ kàṣà máa sọ̀rọ̀ iṣẹ́ ẹ̀ ló dáa. Wọ́n ní láti máa wá àyè láti máa chẹ́kì ara wọn spiritually time to time. Wọ́n gbọ́dọ̀ sá fún irọ́ pípa, nítorí wípé ìràwọ̀ yìí kò fẹ́ irọ́ pípa. Gbogbo ẹni tó bá sì ń lo ìràwọ̀ yìí tó bá sì ń parọ́, àṣeyọrí a máa nira fún wọn. They always have spiritual husband and wife. Wọ́n máa ń ní ọkọ ọ̀run tàbí aya ọ̀run, ìbájọ́ ọkùnrin ìbájọ́ obìnrin wọn. Èyí mi pé àwọn ọkùnrin wọn máa ń ní aya ọ̀run, àwọn obìnrin wọn máa ń ní ọkọ ọ̀run. Àwọn ogun yìí máa ń fi bẹ́ẹ̀ bá wọn jà gan, torí wípé ìràwọ̀ wọn ṣe papọ̀ pẹ̀lú omi, that is they have a familiar spirit with water spiritually. So wọ́n nílò ìtúsílẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń lo irú ìràwọ̀ yìí. Àwọn ìràwọ̀ yìí wọ́n máa ń bínú, wọ́n dé nǹkan tètè máa ń sú wọn, nǹkan díẹ̀ báyìí ó ti sú wọn, máa ń tètè máa ń sú wọn. So they need to make a prayer. Wọ́n láti máa gbàdúrà pẹ̀lú tùràrí, òun ló lọ papọ̀ pẹ̀lú ìràwọ̀ yìí. Wọ́n láti máa gbàdúrà pẹ̀lú tùràrí. Wednesday ni ọjọ́ àṣeyọrí, èyí tó yẹ pé ọjọ́ tí ó dára fún wọn. Àwọn kọ́lọ̀ wọn ni bíi blue, bíi silver, bíi light green. Kí wọ́n sì máa gbìyànjú máa ṣe ìpèsè tàbí sàárà, kí wọ́n máa ṣe pẹ̀lú àpò ráìsì kan máa pè fún àwọn àtọ̀rọ̀bárà. They don't always get marry easy. Wọn kì í máa ń tètè marry. Àwọn tó bá ń lo ìràwọ̀ yìí, ìbá dára kí wọ́n gbìyànjú kó tètè máa marry. Àwọn ìràwọ̀ yìí máa ń láìkọ́ select gan. Follow wa lórí Facebook, lórí TikTok, lórí Instagram, àṣírí ìràwọ̀. Nọ́mbà mi ò dẹ̀ yípo padà 08054353629. Follow wa, ẹ ṣé. Ní abala yìí, a máa gbé yẹ̀wò ṣé ìràwọ̀ afẹ́fẹ́ àti ìràwọ̀ erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn, kí lohun tó fẹ́ ṣẹlẹ̀? Òun la fẹ́ gbé yẹ̀wò ní abala àṣírí ìràwọ̀ ti ẹ́písòdù tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wò báyìí. Ẹ wò báyìí. Ṣé ẹ ti rí báyìí? Bẹ́ẹ̀ bá rí ọwọ́ mi. Ẹni pé iyẹ̀pẹ̀ rèé. Ó yá, ẹ jẹ́ kí afẹ́fẹ́ wá báyìí. Ṣé o ti rí n tá ń sọ? Bí afẹ́fẹ́ àti erùpẹ̀ bí wọ́n bá fẹ́ ara wọn, bí wọ́n fi gbogbo Nàìjíríà yìí kí wọ́n fi ṣe owó, tó bá máa dé àárín méjì, gbogbo nǹkan ó dẹ̀ wálẹ̀ lójijì.
fà á? Ìbínú afẹ́fẹ́ ni. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ dànù tí wọn ò ní rí erùpẹ̀ mọ́. Wò ó, tó bá jẹ́ pé ohun tí mò ń sọ yìí tó bá jẹ́ pé ó ti ṣẹlẹ̀ sí ọ ni, wàá mọ̀ pé ohun tá à ń sọ yìí is 100% truth. Gbogbo àwọn tó ń wo fídíò wa pátápátá wọ́n mọ̀ wípé òtítọ́ làwa ń sọ ń bí. Ọlọ́run ló sì fi rán wa. Afẹ́fẹ́ má fẹ́ erùpẹ̀ o. Bó o bá fẹ́ erùpẹ̀ kó o lówó lọ́wọ́ nísìnyí, wọ́n padà da gbogbo tí wọ́n jọ kó jọ, wọ́n padà dànù ní ọ̀sán. Afẹ́fẹ́ ni ó padà fẹ́ erùpẹ̀ yẹn dànù. Ìyẹn mì wípé àṣeyọrí. Ẹ gbọ́ ohun tí mò ń sọ. Afẹ́fẹ́ iná ni kó o lọ fẹ́. Erùpẹ̀ omi ni kó o lọ fẹ́. Wò ó, gbogbo ẹbí gbogbo yín náà lẹ nílé náà. Tí wáyà connection rán connection tó bá gbé wọnú ilé yìí, kí lè rò bó máa ṣẹlẹ̀? Ájó fíríjì, ájó freezer, ájó TV, ájó many things. Bí ayé ẹlòmíì náà ṣe jó tán náà nìyẹn. Gbọ́, positive àti negative ní wáyà ní connection tó máa ń gbé iná wọlé. Ìjọ tó bá ti di positive àti positive, a jẹ́ pé ó fẹ́ jó gbogbo nǹkan dànù yẹn. Tó bá dẹ̀ jẹ́ negative àti negative, ìyẹn ò lè múná wọlé. Àṣírí ìràwọ̀ rèé. Ẹ follow wa lórí YouTube, lórí Instagram, lórí TikTok, lórí Facebook. Àṣírí ìràwọ̀ Mystery of Star. Nọ́mbà mi ò dẹ̀ yípo padà. Ẹ lè pè kẹ́ WhatsApp ẹ 08054353629. Ẹ WhatsApp date of birth yín, á sì sọ irú ìràwọ̀ tẹ́yin náà ń lò. Àṣírí ọ̀nà àbáyọ 10,000 naira CD wa ṣì ń tà lọ́wọ́lọ́wọ́. Ẹ béèrè fún, á sì jẹ́ kẹ́yin náà. Gbogbo èèyàn náà kọ́ lálé lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá. Gbogbo ènìyàn lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn, bọ̀ kíákíá. Gbogbo èèyàn kọ́ náà lá lórí ọ̀fẹ́ láti dá lóhùn kíákíá, nítorí pé àwọn messages yẹn bó ṣe ń wọlé à ń dá wọn lóhùn. Àwọn messages yẹn dẹ̀ pọ̀ gan, jọ ẹ má bínú. So ẹ jẹ́ ká sáré sọ nípa ìràwọ̀ Aries tá a mọ̀ sí ìràwọ̀ iná. Gbogbo ẹ̀yin ọmọ tá a bí láti 21 March títí tó lọ fi dé 19 April, ìràwọ̀ iná lẹ̀ ń lò. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí tó lọ fi dé 20 May, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí tó lọ fi dé 20 June, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Germini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí tó lọ fi dé 22 July, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Cancer. Gbogbo ọmọ tá a bí láti 23 July títí tó lọ fi dé 22 August, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Leo. Gbogbo ọmọ tá a bí láti 23 August títí tó lọ fi dé 22 September, ìràwọ̀ erùpẹ̀ òun lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Figo. Gbogbo ọmọ tá a bí láti 23 September títí tó lọ fi dé 22 October, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Libra. Gbogbo ọmọ tá a bí láti 23 October títí tó lọ fi dé 21 November, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Scorpion. Gbogbo ọmọ tá a bí láti 22 November títí tó lọ fi dé 21 December, ìràwọ̀ iná lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Sagittarius. Gbogbo ọmọ tá a bí láti 22 December títí tó lọ fi dé 19 January, ìràwọ̀ erùpẹ̀ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Capricorn. Gbogbo ọmọ tá a bí láti 20 January títí tó lọ fi dé 18 February, ìràwọ̀ afẹ́fẹ́ lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Aquarius. Gbogbo ọmọ tá a bí láti 19 February títí tó lọ fi dé 20 March, ìràwọ̀ omi lẹ̀ ń lò. À ń pè wọ́n ní Pisces.